ẹ kú dédé àsìkò yìí ní gbogbo bí tẹ́ bá ti láǹfààní láti máa gbọ́ mi tó bá fẹ́ dàbí everybody ó gbọ́dọ̀ máa ronú bí everybody ẹ bá mi wo fọ́nrán yìí gbogbo ohun tẹ́ bá rí sí ẹ bá mi fi ránṣẹ́ sí abẹ́ comment section. ọ̀rọ̀ security tó ṣọ̀rọ̀ bọ́dá máa fi parọ́ security kọjá nǹkan tí ìwọ tó lọ dá ìrò ẹ̀kún lẹ̀ tẹ́ máa kóra yín lọ sínú bó tẹ́ máa lẹ́yìn fly drone is that the way they handle security? abalẹ̀ Yorùbá jẹ́ o tá a bá fẹ́ sọ̀rọ̀ pa security Yorùbá máa sọ̀rọ̀ ní àkàrà òǹpà ló kápẹ́ ẹ̀gbọ́ ògìrìwó ká mú yan ká fi sáyìn bọ́ ló máa fi dá yan bọ́ lára tá a bá sọ̀rọ̀ pa ìjà agbára ẹni tó mọ̀ pa security ilẹ̀ Yorùbá ibà Gani Adams kò láfiwé o my brother I follow that lane now. I'm talking to you Sunday wọ́n mọ̀ bá wí mi owó ojú mi náà ṣebí you know me very well mo mọ̀ mi náà ẹ̀rọ ti kọ́ṣẹ́ jàǹgbára ẹ̀ under agbolo ti bẹ̀rẹ̀ jàǹgbára ẹ̀. ìbálọ́wọ́ Elédùmarè ọba àjíkí ọba àjíkẹ́ òṣèbàrẹ́ lọ́jọ́ tèmi o ìbá gbogbo ẹ̀yin alálẹ̀ ilẹ̀ Yorùbá ìbá gbogbo ẹ̀yin jagunjagun tó ti lọ nílẹ̀ Yorùbá mo wá ṣèbá gbogbo àwọn jagunjagun tó wà ní OPC àtàwọn ẹgbẹ́ àjìjàǹgbara èmi ọmọ yín Ọ̀túnba Adéwálé Hamzat tí gbogbo èèyàn mọ̀ ní Akérògùn Ààrẹ Ọ̀nà Kakanfò tó jẹ́ kí n sáré wá ṣe fídíò kékeré kan ní àárọ̀ yìí mo wo orí social media mo kọ̀ rí wọ́nà tó ti bí àwọn kan tó ń ṣẹlẹ̀ ń bẹ̀ mo ní bí ọ̀pọ̀lọpọ̀ àwọn láìní ọpọlọ míì ṣe ń sọ̀rọ̀ nípa ìjàǹgbara àbí tó ń pè security mo dẹ̀ rí ìdíwé tọ́pọ̀lọpọ̀ fi ń bú Ìbà Gani Adams Ààrẹ Ọ̀nà Kakanfò kì í ṣe ní àrífín o I've said it earlier nígbà tí I can remember àgbà kan tí mo rí pé àwọn iṣu kan ṣẹlẹ̀ náà tí mo ṣe fídíò kí ló dá mi ṣe fídíò àwọn òní láti ṣe fídíò torí wọ́n ní ẹ̀ta ti mọ̀ lọ́sàn-án wọn kì í gbé náà wojú ẹ̀ ṣùgbọ́n wọ́n ti nǹkan tó ń ṣẹlẹ̀ tí àwa náà bá kọ́ mi láti sọ̀rọ̀ mo ṣe sọ̀rọ̀ lẹ́nu ṣàṣà ni wọ́n tó máa pẹ́rẹ́ ní jagunjagun nílẹ̀ Yorùbá tó ní mọ̀ mí bó bá ló pẹ́rẹ́ jagunjagun tó bá ti mọ̀ mí àmì ìlè sọ bí tiẹ̀ ṣe jẹ́ o àmì mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run mo dúpẹ́ fún àwọn gbanúmọ̀lẹ̀ gẹ́gẹ́ bí nǹkan tó ń lọ lọ́wọ́ lórí insecurity ilẹ̀ Yorùbá ọ̀rọ̀ security tó ṣọ̀rọ̀ bọ́dá máa fi parọ́ ọ̀rọ̀ security kọjá nǹkan tí ìwọ tó lọ dá ìrò ẹ̀kún lẹ̀ tẹ́ máa kóra yín lọ sínú bó tẹ́ máa lẹ́yìn fly drone is that the way they handle security? abalẹ̀ Yorùbá jẹ́ o tá a bá fẹ́ sọ̀rọ̀ pa security Yorùbá máa sọ̀rọ̀ ní àkàrà òǹpà ló kápẹ́ ẹ̀gbọ́ ògìrìwó ká mú yan ká fi sáyìn bọ́ ló máa fi dá yan bọ́ lára tá a bá sọ̀rọ̀ pa ìjà agbára ẹni tó mọ̀ pa security ilẹ̀ Yorùbá Ìbà Gani Adams kò láfiwé o Ìbà Gani Adams láfiwé o Ìbà Gani Adams ẹ̀ kọjá tẹ́nìkan máa ń bẹ́ sí torí pé nílẹ̀ Yorùbá tabaníkà dá sílẹ̀ ká tún sà the ẹgbẹ́ tí bá ń control tá à ń pè ní OPC yìí ẹ jẹ́ ká ló kàgbà káwọ́ gbà tí OPC ti ń exist OPC ti ń exist more than 30 years ago tó ti ń function even including that time with friendly fashion ìkànnà ọjọ́ níwájú wà pààyàn Ìbà Gani Adams ó kọ́ ẹ̀kọ́ nípa ìjàǹgbara ó kọ́ ẹ̀kọ́ nípa security tó dẹ̀ mọ̀ nípa yìí the security àwọn sọ ìkúrò ní pé ká ṣe máa lọ lọ bókálà gbé drone tàbá fẹ́ fly drone there say where we can fly drone láì sọ fẹ́ nìkankan jagunjagun òun ṣe làwùlàwù jagunjagun òun gbé social media ẹgbẹ́ má gbé tẹ̀lé mi àwọn tó bá mọ̀mọ́ ló mọ̀ àwọn tó dàmọ́ ló dàmọ́ tó bá ní wọ jagunjagun nílẹ̀ Yorùbá there is a way you need to control yourself jagunjagun ò kì í sọ̀rọ̀ look at àwọn military wa ta ni tó bá lọ sínú igbó ó lè rí military kó gbé kámẹ́rà kankan dání only they achieve their aims ìgbà tó bá achieve nǹkan tó wẹ́ achieve náà máa wá kó síta pé nǹkan táwọn rí lélẹ̀ tàbá làbẹ́ ṣe security àwọn ẹ̀yà kan náà wà tó ń wò wá náà we can't fool ourselves àwọn ẹ̀yà kan wà tó ń wò wá pé ṣé báwọn ilé ṣe ń ṣe lélẹ̀ a máa ṣe bí ọdẹ àdúgbò mo sọ gbà kan èmi mo kọ́ sọ pé jagunjagun yàtọ̀ fún lọ́dẹ o tó bá fẹ́ ṣe security nípa ilẹ̀ Yorùbá there is a way we can handle the security and the security tó ń lọ lọ́wọ́ yìí ẹ má fi dá ìjà ẹlẹ́yàmẹ̀yà sílẹ̀ ẹ yẹ ká mọ̀ kó tó bá fẹ́ face èmi gẹ́gẹ́ bí Akérògùn Ààrẹ Ọ̀nà Kakanfò ilẹ̀ Yorùbá kò sí bàtà ààrẹ pé wà táwọn dáhùn but ààrẹ ń dúró de order ni without order kò sí bàtà ààrẹ lè ṣe ààrẹ ti blend kò ṣe bàtà ṣe ìbẹ̀rẹ̀ OPC ìgbàdá ìbẹ̀rẹ̀ OPC à ń ṣe làwùlà torí kò yá wa náà báyìí but wọ́n ti teach one sense orí wa ti pé if government don't allow you láti ṣe nǹkan you can't do it tí government ò bá hàn láì kó ṣe kó o lè ṣe tá ààrẹ bá pariwo lé ní pé without the consent of the government àwọn ò ní ṣe kankan without approval àwọn ò ní ṣe kankan ààrẹ mọ nǹkan tó ń sọ nígbà kan declare wanted where are you that time ibo ló wà ibo ni wọ́n wà nígbà tá à ń sọ yẹn
nígbà tí wọ́n declare rẹ̀ wanted go and look lọ́wọ́ gbà tán fi declare rẹ̀ wanted owó tán fi lé ààrẹ títí kan tó mú ààrẹ wọ́n tún mú ààrẹ ọmọ ojú tó jọ ààrẹ yẹn rí nínú participation as the leader of organization ló mú tán fi di ààrẹ ẹlòmíràn máa wò pé kí láàrẹ ń ṣe ààrẹ wà gbádá wọ́n bí wọ́n sọ́dọ̀ ààrẹ tó wí ọ̀ àìní fúnra láti tí mo jẹ́ akérògùn náà ó lè rágbádá lọ́rùn mi wọ́n tó nígbà tó bá wọlé kọ́mọ ẹgbẹ́ bá tó ṣe o tí jagunjagun bá wà gbádá aṣọ ogun ló wọ̀ o bó ẹ jẹ́ ká ṣe bó ṣe yẹ kó jẹ́ ẹ jẹ́ ká ṣe bó ṣe ká ṣe kó lè bá a bí bó ṣe yẹ kó rí ọ̀rọ̀ jagunjagun ọ̀rọ̀ security insecurity ilẹ̀ Yorùbá ọkùnrin ká máa gbé kámẹ́rà ká máa parọ́ fúnra lọ́wọ́ tí jagun àti ẹni tó bá tẹ̀ máa parọ́ ó lè parọ́ fún jagunjagun torí jagunjagun àti ọ̀pẹ̀rẹ̀ ló ń pa nígbà tó gbéra ẹ̀ sìn yìí tó nílùú ẹkùn ó ṣe create organization ìwé ẹkùn ẹ̀ tó create ni what of the people tó ti wà lórí àwọn jàǹgbára yẹn tẹ́lẹ̀ my brother ẹgbẹ́ ló tẹ̀ sí lẹ́yìn náà I'm talking to you Sunday wọ́n mọ̀ bá wí owó ojú ni na ṣebí you know me very well mo mọ̀ ẹ́ mọ̀ mí na you can you don't know me I'm less concerned ibo ló ti kọ́ṣẹ́ jàǹgbára ẹ̀ under ibo ló ti bẹ̀rẹ̀ jàǹgbára ẹ̀ àbó fi pé sójà kan máa wọnú gbó láì training àbó fi pé sójà ò ní abẹ kọ́nẹ̀ tó ti jáde so mo ń fàṣẹ pé ọ̀rọ̀ yìí ẹ má balẹ̀ Yorùbá jẹ́ security ilẹ̀ Yorùbá OPC wà ó Stanley ọlọ́mọbẹ bíi tàtijọ́ má fojú owó yàgò sí OPC mọ́ torí àti ilé lọ́tọ̀ pípù tó yẹ pé wọ́n ti kúrò nù ẹgbẹ́ yẹn ó lè kúrò nù OPC bá gàdá wọn bí ẹ̀dá wà tó lọ sí OPC mi lẹ́nu OPC náà wà máa jẹ́ tó gbogbo bẹ́gbẹ́ yẹn ṣe rí ẹgbẹ́ akọ̀yà ẹgbẹ́ àjìjàǹgbara ni tó bá dé tó kúrò OPC tó lọ́jà àná dágẹ́sẹ̀ tó yàtọ̀ fún OPC ó mọ̀ fọ́mọ ọ̀lẹ́ nìyẹn ilẹ̀ Yorùbá ó jẹ́ kí gbogbo wa ẹ jẹ́ ká mọra ká dẹ̀ màgbàlagbà ẹ jẹ́ ká tẹríba fáwọn tó bá jù wá lọ ká lè rọ́nà lọ́wọ́ insecurity ilẹ̀ Yorùbá mo sọ ní last time tí mo sọ̀rọ̀ ẹ wo gbà tí bá Gani àti bàbọ̀ before kí Aláàfin kábíyèsí wa ikú bàbá yèyí kọ́ ló bá wa dẹ̀dẹ̀ fún wọn kọ́ tó lè bring ààrẹ pé ó máa jà Ààrẹ Ọ̀nà Kakanfò ìdí àwọn participation ọtí ní àwọn ìrìn àjò tó ti rìn ààrẹ gbàgbé bó ṣe ń lọ ààrẹ lọ́mọogun ẹnu kọ́ o gbàgbé bó ṣe ń lọ kò tiẹ̀ ṣe gbọ́dọ̀ àpá ọ̀n fẹnu fọ́n dàtí táyì tí mo sọ wọ́n gbẹ́gbẹ́ gbàgbé tí má sọ̀rọ̀ bá dì ẹ fi ààrẹ lẹ̀ ẹ tiẹ̀ fún ààrẹ ṣé bí ààrẹ bá gọ́ọ̀mẹ̀ sọ̀rọ̀ pé kí gọ́ọ̀mẹ̀ fún àwọn ní 6 months ààrẹ kọ lẹ́tà sí federal government ó kọ lẹ́tà sí state government ó tún kọ lẹ́tà sí urban councils lẹ́yìn ọkọ̀ sí individual cabinet ààrẹ kọ lẹ́tà sí wọn náà pé ẹ aláwọ̀ mi ìyá ń jẹ àwọn èèyàn mi ní Yorùbá tí mo jẹ́ Kakanfò lé lórí ọ̀hún aláwọ̀ ààrẹ tó ṣe náà nígbà tọ́wọ̀ aláwọ̀ kí ló fi pé káàrẹ ṣe tọ́ba aláwọ̀ ààrẹ ni wàá mọ̀ pé lálàálù kùtùkù awu ẹ gbàgbé bó ṣe ń lọ ààrẹ kúrò ní pé tí ò bá ṣe pé yàmàyàmà tó lórí burúkú yìí ṣe lórí social media ààrẹ kọjá pé káwọn kọ́ṣẹ́ máa jáde lórí social media torí jagunjagun tó lórí social media ẹni tó fẹ́ jagunjagun ní fẹ́ kọ́ mọ òun ẹ jẹ́ ká mọ̀ wípé ilẹ̀ Yorùbá lásìkò táwa àwọn nígbà gbógun ò lè kó wa lọ okùn bandits ò lè kó wa so far tí ìjọba ti gbà pé tí wọ́n bá ti lè gbà pé ààrẹ go ahead what ààrẹ expect what ààrẹ acting is approval please ebi tún máa fàṣùkò rọ̀ yín ebi máa fàṣùkò rọ̀ yín ìjọba ẹ fún ààrẹ ní approval tó ń pèrè kẹwàá bóyá máa ṣàkóso àníṣe gbogbo ẹ̀yọ́ ọmọ Yorùbá pátápátá àwọn ìjọba wa ní jẹ́jẹ́ máa pe ààrẹ kò sígbà tá ààrẹ ò rẹ́dì kò sígbà tá ààrẹ ò múra ààrẹ ń sọ categorically pé I have not less than thousands of ọmọ ogun ṣé ẹ kí lè tó fẹ́ ká ààrẹ ṣe ẹ wá pọ̀ social media tẹ ẹ fẹ́ máa fi ààrẹ wé Sunday ẹ gbàgbé bó ṣe lọ Sunday kò wọlé kó fẹ́ fi rẹ̀ ìwé wa kò ṣe pé tẹnu ẹ jẹ́ ká fẹnu lẹ̀ kò sí ìmọ̀ tó bá wù kó lónìí ká má wà sọ pé ààrẹ ọmọ yọmọ kúta ààrẹ ní ni àwọn tó ti yàrá ya Sunday gbòó lọ there are thousands in this organization so but ààrẹ ò kì í sọ̀rọ̀ làwùlàwùlàwù ààrẹ ìpínlẹ̀ ààrẹ bá sọ̀rọ̀ ààrẹ ò ní sọ̀rọ̀ kókó jẹ láíláí ààrẹ ò ṣe dàgbà lọ́wọ́ máa sunkún káàkiri ẹ lọ wo gbà tó ń mú ààrẹ gbà tó ní kílẹ̀ ààrẹ wọn tẹ̀ lọ́wọ́ gbà tó ń mú ààrẹ jagunjagun tó máa fọ́kọ̀sì ààrẹ ó ti gbà kámú tí kú bá dé ikú dé nìyẹn jagunjagun ọgbẹ́ yẹn wà láti dé wọ́n sùn ní ẹ̀ wọ́n sùn ní ẹ̀ kí ló wá débẹ̀ ìwọ tó lọ jọyìn ìjàngbara ó mọ ọdọ bá sọ́nù ìjàngbara ni ìjàngbara ló ń mú ẹ̀kọ́ tiẹ̀ mọ́lé àwa ti sun ẹ̀wọ̀n àti sun prison ní ìbọn náà gbé wa lọ gáwọ́ ti sọ interest of Yorùbá ìjàngbara lẹ Yorùbá a mọ̀ wípé lóògùn lọ́wọ́ náà Yorùbá bọ́ lóko ẹrú ṣùgbọ́n gbogbo ẹ tó bá wá níta rẹ báwo ni ẹ jẹ́ kájọ fílẹ̀ kájọ máa wò náà wọ́n ní àlàbà ìlú máa fọkọ ọlẹ́wọ̀n o tún sọ lẹ́ẹ̀kan sí o èmi gẹ́gẹ́ bí Ọ̀túnba Adéwálé Hamzat akínrógun Ààrẹ Ọ̀nà Kakanfò lẹ Yorùbá ẹran ni mò ń fọwọ́ gbà kò ṣe gun wọ́n tó bá ń dójú fún wàhálà o gbogbo ẹ tó bá dẹ̀ jẹ́ jagunjagun náà ẹ jẹ́ ká fi ìbà fún lórí àwọn olórí wáyé àtijọ́ ìgbà tá a frustrate wọn frustration ló bá wọn tí mi fi bínú wọlé frustration ni torí ìgbà tó máa ń ṣe nǹkan tá a bá yìn wọn why we are blame them kí ló dà ń bú wọn ààrẹ oníkó yin wọn o
ṣùgbọ́n mọ̀ wípé ìdí bàbá lọmọ bókó ìdí bàbá lọmọ bá kíní wàá padà tẹríba fún ààrẹ ni lọ béèrè ẹ̀mọ́ iye tó ti sọ pé tààrẹ bá wò ní wíwá rẹ̀ túnde ọ̀n bá rẹ̀ forí parí lọ béèrè tó ṣe fún ààrẹ tó pè láàrẹ nígbà tí bá gan tó ṣì wà ní Gani Adams kámá wàá sọ pé bàtó wá di Ààrẹ Ọ̀nà Kakanfò ó yẹ kó mọ̀ pé gbogbo nǹkan agbára lẹ́yìn ìbá ló wà lára ẹ̀ ààrẹ ọ̀ṣẹ́ ni àmì rífin o ààrẹ ọ̀ṣẹ́ ni àmì rífin rárá tọ̀ mo fẹ́ ká mọ̀ wípé tó bá dó ṣuṣu fùrọ̀ á là bí mo ṣe sọ fún wa ààrẹ rẹ́dí o ààrẹ múra o bọ̀ mo ń rọ àwọn ìjọba lẹ́ẹ̀kan sí tá a bá sọ pé ìjọba the government is the people and for the people àwa náà níjọba ẹ̀yin Yorùbá tó wà lórí ìjọba all our governors in Southwest please ẹ má jẹ́ kí ìyá máa jọmọ Yorùbá ẹrù wà ńlẹ̀ ẹ jẹ́ ká gbà pé mo ṣe ń lọ ẹrù wà bí tẹ́rù wà ẹ má jẹ́ kí ìyá máa jọmọ Yorùbá wọ́n ń kọ́ àwọn ìyá wa wọ́n ká ọmọ wa ẹ fi pé wọ́n máa dùn ní inú ààrẹ òdún inú ìbànújẹ́ làárẹ̀ wà torí tó ṣẹlẹ̀ lẹ̀ Yorùbá tó bá wá dúró lórí social media ọmọ táàrẹ̀ ń ṣe ni ọmọ táàrẹ̀ ti gbéṣẹ́ lórí ilẹ̀ Yorùbá ni ọmọ tó ṣe kókó má bàa wọlé ni káwọn àti sọ pé àwọn táwa wà lẹ́yìn ààrẹ gbogbo wa náà là ní ìkọ́tà ṣe kókó má jalè Yorùbá láyé àtijọ́ wọ́n máa kóyan Yorùbá kéré ni o ìgbà tó fi sí yẹn exist náà tó mọ̀ pé Oòduà wà náà mọ̀ pé Yorùbá wà jọ́ mo ló ti bẹ̀rẹ̀ tiẹ̀ o mo tún fásitì mo tún bẹ̀yìn o kábíyèsí ọní òfífẹ́ bàbá kárí pẹ́ lórí kí bàbá pẹ́ lẹ́sẹ̀ kẹsẹ̀ ọba jẹ kó tí ó kẹsì jẹ ọba kó jẹ kó pẹ́ o ẹ má wò wá níran o bẹ́ẹ̀ kẹ̀ kábíyèsí wa ikú bàbá yèyí Aláàfin Èkejì Òrìṣà abẹ̀yìn bẹ́ẹ̀ ṣe bá wa bá pẹ́sidẹ̀ntì wa sọ̀rọ̀ ẹ bá wọn bá sọ ìyá ń jọmọ Yorùbá ẹ jẹ́ kó tú wa sílẹ̀ ẹ jẹ́ ká wọnú gbókalọ́ bá wọn bandits yìí inú bó lẹ Yorùbá ló ní àwa la níbẹ̀ náà wọ́n fàṣẹ ìrọ̀ yín o ẹ má sọ Ọlọ́run fún yín ní alágbára ẹ fẹ́ sọ alágbára di odò ẹ̀ta ìlú alágbára tẹ ní ẹ̀ta ìtẹ̀ lọ́wọ́ àtẹsẹ̀ ṣe ti gbà wípé tá ló bá lọ àbábọ̀ ni ìbá Gani Adams Abíọ́dún Ìgè Adams 15 Ààrẹ Ọ̀nà Kakanfò ilẹ̀ Yorùbá ikú ò ní parun nígbèdé o lógo lọ́wọ́ náà gbogbo ẹ bá lásà sí àbùlọ ẹ̀ fún èdìsí orí ẹ̀ ló máa lọ o ìwọ́n tó dẹ̀ pẹ́rẹ́ ní pásítọ̀ ẹ máa ṣe àdúrà jagun lórí Ààrẹ Ọ̀nà Kakanfò gbogbo lọ ṣe o ìwọ́n tó jẹ́ àfáà náà máa fàdúrà jagun torí gbogbo àwọn ẹ̀sìn náà la gbà wọlé nílẹ̀ Yorùbá wa ojú ògbọ́dọ̀ ti wá o ojú ògbọ́dọ̀ tọmọ Yorùbá ogun ògbọ́dọ̀ pa wá o àwa náà dẹ̀ ní bógun lọ ṣùgbọ́n mo tó fàṣọ pé sọ tó bá mọ̀ kó fẹ́ ṣe security ilẹ̀ Yorùbá I still repeat Sunday tó lọ dárò ẹ̀kúnlẹ̀ you know I said it everybody have their own àwa náà personally have a security company kò jẹ́ tuntun you just have a security company license tó bá náà fún ẹ lápò wà tó mọ̀ ní pé àwọn iṣẹ́ tó lọ ṣe náà pé báwọn ọlọ́pàá kan náà ń tẹ̀lé ẹ̀ jagunjagun OPC bá wọ ọbẹ̀ gbàgbé bó ṣe ń lọ o so mo fàṣìkò rọgbọ ọmọ Yorùbá kó nípa wà àrùn nígbèwádé o ẹ jẹ́ ká dìde ẹ já máa fún ààrẹ ládùúrà o kó lè kó wa délẹ̀ lérí ogun òní kó wa lọ. ló máa ń ṣẹlẹ̀ tí Yorùbá ẹ̀rẹ̀ ń fi ìlú ẹkùn ní OPC ìgbà wọn dá ìlú ẹkùn lẹ̀ ìgbà wọn OPC ní exist at least OPC ní exist more than 34 to 3 years OPC ní exist ẹ̀ fi wé ìlú ẹkùn tó ṣe ìdálẹ̀ tó ti pé 4 months or 3 months ṣé àwọn tó lọ fi ìlú ẹkùn ní OPC ẹ mọ̀ pé orí wọn ti dàrú ọmọ nǹkan tó ń sọ ẹ fi jagunjagun wí ọlọ́dẹ ọdẹ apẹran ẹ fi wí jagunjagun ẹ kó ó jìnnà síra wọn ìkíní jìnnà sórí náà bàbá ni ààrẹ jẹ́ fún Sunday Igboho báwo làwọn Yorùbá ṣe máa ń rí báyìí ṣẹlẹ̀ ìkú kàwé ni àbí ṣẹlẹ̀ ẹ̀kọ́kọ́ lọ ọ̀tọ̀ ní ìwé ọ̀tọ̀ ní kéèyàn ní sẹ́ǹsì kéèyàn ọmọ ẹni tó ṣiṣẹ́ fún ilẹ̀ Yorùbá ọ̀ Nàìjíríà lápapọ̀ gan ní ká pé OPC sì ó kéré sí state tó fi control is 38 state irú ẹkùn tó jẹ́ pé ọ̀dún bíi 30 lọ ẹ̀wá ló fi irú ẹkùn pé OPC ẹ jẹ́ pé lórí ìkúrú ni àbí kí ló ṣe yín kí ló fẹ́ sọ pé ká Yorùbá ṣé ti yín di ni tá a bá ṣòṣèlú àwọn ọkọ̀ tó ń ṣe náà à ń ṣèfù property ẹ̀mí àti àwọn dúkìá life and property láṣẹ̀fù náà ẹ wo gbogbo nǹkan ṣe rí bíbí tá à ń ṣe ẹ wo gba àwọn kìíní àwọn tó ń ṣe kókó kìíní kan lé gbogbo police station tó ń gbé àwọn police station ìgbà àwọn SARS ẹ wo ìgbìyànjú SARS ẹ wo bẹ́ẹ̀ SARS náà ẹ wo ìgbìyànjú tí ààrẹ ṣe ààrẹ láti control pé ok gbogbo àwọn station ẹ gbọ́dọ̀ jọ ọjọ́ àwọn local government ẹ gbọ́dọ̀ jọ ọjọ́ níbo ni Sunday Igboho wà gbà yẹn nígbà SARS ó fẹ́ rún búgẹ́ẹ̀tì òun lè ṣe nǹkan òun lè ṣe gbẹ́dá kí ló fẹ́ ṣe nílẹ̀ Yorùbá kí ló fẹ́ ṣe nílẹ̀ Yorùbá lápapọ̀ tó wá jẹ́ ìlú ẹ̀ mo gbọ́ statement kan lẹ́nu ọba ìlú ẹ̀ ó ní Sunday Igboho àwọn tó ń kidnap ní Igboho òun àtìgbà tó ti wá sí Igboho sí àárín ọ̀daràn padà ẹ̀dẹ̀ wá ń gbé rumors ẹ̀rọ ti dáhùn padà Sunday Igboho fún ọ ní 2 hours kí ni 2 hours ẹ̀yin ìjọba wa ẹ̀dùn ọmọ fọlọ́ọ̀gbẹ́ torí àwa náà là ń dìbò fún yín
tó o bá sí àwọn ọmọ wa tó sàwọn èèyàn wa níbo kíta ló fẹ́ dìbò fún yín ààrẹ pé gbogbo six òkìní gómìnà tání tó dẹ̀ fún wọn níwèé tó fún wọn lẹ́tà ẹ kàwé ẹ jẹ́ kó ń wà ní ẹ̀sìn ẹ sáyìn sáré ló fẹ́ wọnú gbòòní tó pọ́sibú ni àwọn ààrẹ tó ti jẹ lọ ààrẹ mílò ló wọnú gbó àbí kò sókun gbà yẹn ni ó kú wà náà ṣùgbọ́n àwọn tó jẹ́ ọba àwọn ọba ìjọba gan fún àwọn ọba ní ọ̀rọ̀ sọ ọba ló ń pàṣẹ ìlú nígbà kan ọba ló ń pàṣẹ báyìí sí ìjọba ló ń pàṣẹ ìlú ìwà sọ pé kárẹ kó ní kó lọ sóko kó lọ sí gbẹdá kí láàrin ẹni kó lọ sóko lọ ṣe láti lọ ṣe kí ni tó bá lọ sí jẹ́ àdìsọ́dí ọ̀rọ̀ mọ́ rẹ̀ lọ́wọ́ ààrẹ kàwé ààrẹ dẹ̀ ní làǹkàyè ààrẹ òṣèmọdé kọ́tọ́ lè fi ọjà ààrẹ ajẹ́tọ́ lọ́pọ̀lọ́ tó ní làǹkàyè tó kàwé tó mọ̀ nǹkan tó ń ṣe tó dẹ̀ mọ̀ ọjọ́ ọ̀la kọ́tọ́ jẹ́ ọ̀la fẹ́ sọ ṣùgbọ́n Sunday Igboho ẹ ṣe biribiri ó ṣe biribiri ẹ ọlọ́runṣò ọlọ́pàá Fúlàní ṣé Fúlàní tó dẹ̀rọ̀ ṣé Fúlàní tó ń kidnap ni Fúlàní tó ń da ẹran jẹ ẹ ń fún yín ní 2 days wà 2 hours wo láti jẹ́ òní 2 hours àwọn ọmọ sọ̀tọ̀ kó nípàdé ọ̀hún lọ́wọ́ ní lọ́bọ́ sí ṣé Sunday ti kó wọn àwọn tó kẹ́ kó nílẹ̀ gbọ̀ngbọ̀ngbọ̀ kí ló ṣe tó gbà wọn padà nù ẹ lọ fi òjò ẹ lọ fi wí òjò ṣé kò dúra ni ẹ fi tọ̀lọ̀ wí òjò ṣé kò dúra lọ ni ẹ má tẹ̀ fi gbàgà ní ẹ má fi tayé rárá ẹni tó bá wọn pé kó ń bímọ olú ìgbàgà ní Adams kó ń bí lọ́mọ ìbájá kan bí ẹ ìbájá bíbẹ̀ yẹn fún lóore tó bá ti sọ ìsọkúsọ sí ajẹ́ pé kò fẹ́ káyọ̀ ọmọ ọ̀gá mi tùrẹ́ ẹni títí ẹ ti da ẹ̀fẹ́ bàjẹ́ ẹ̀ lẹ́ni láyè agbára ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá ọ̀dùn fún yín láyè ó sí ilẹ̀ Yorùbá ọ̀dùn fún yín láyè ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá ọ̀dùn fún yín láyè gbogbo ẹni tẹ́ sọ̀pọ̀tì Sunday pé kó máa sọ̀rọ̀ sáré blọ́gà tẹ kó sórí social media tó máa sórí jíríṣi àwọn tó kọ̀tọ̀ ìgbà táwọn ẹ̀jẹ̀ tó ń fi ìgbélé wa láti ìbò lómi Sunday bí mọ́mí yín gan ọ̀pọ̀jà tó lè sọ̀rọ̀ yìí ọmọ 27-30 years tó tẹ̀ tí ì bí rárá ìgbà tí bàbá ti gbà fún ọdún ìwà tó àsìkò tẹ̀lé bàbá fọkàn balẹ̀ ìgbà sùsọ̀kúsọ sí bàbá ní bàbá ẹ gbà pé ẹ̀yin náà máa ní ìrọ̀rùn gbogbo ẹni tó bá dẹ̀wọ̀ kí gba Gani Adams tó gbé wọn fi ta yìí ilé ọ̀rẹ́ kò ní lójú kò ní ráyè. ọ̀tẹ̀ ló ń jẹ́ ló ń pè ọ́ kò sẹ́ni tí ò lórúkọ tiẹ̀ àti wípé ọmọ kì í gọ̀ títí sẹ́ẹ̀ kó gbàgbé orúkọ ara rẹ̀ ààfin tèmi ò nílò ìdánimọ̀ lọ́jà tó bá dọ́jà báyìí wọ́n á mọ̀ kó dọ́jà ni èmi tí ń tòótọ́ Samuel Owóyẹmí fẹ́lẹ́fẹ́lẹ́ láyé lórúkọ mi fẹ́lẹ́ ní gbogbo ìyẹn mọ̀ mí sí èmi náà kọ́ Ọlọ́run ọba òkè ló fún mi ṣe ní gbogbo ìgbà.